Ará ilé ìrọ̀ ọ̀nà mọ́ ẹwà. Ẹ̀yin alágbára tó wà láyé. Ibì kan lẹ̀dá ti bẹ̀rẹ̀ o. Ká tó tàgbé, ká tó ràgùtàn, ká tó pa ọwọ̀, ká tó fi gbéyàwó. Kíyàwó tó lóyún kó tó bímọ. Ká tó sọ wọn náà ní ọ̀wọ̀ lẹ́yẹ ojú rí tó. Ọ̀rẹ́ kò gbẹ́lẹ̀ ta. Èlèjì lọ̀rẹ́ gbà. Adé á fún àsáwórókó ọmọ àwòkò jọbì. Wọn kò bẹ́ẹ̀ ṣe ń wojú wòran ni ẹ ti mọ mẹ́tọ́ alẹ́gbẹ̀ẹ́ mi. Ṣẹ̀rántí ìgbàanì ọ̀rọ̀ kọ̀kọ̀ ní gbangba ló ń bọ̀. Ọ̀rọ̀ kọ̀kọ̀. Gbogbo ìtàn ṣe ní ìsìn kíní kan igi kan ṣe kíní kan bí ó ti bẹ̀rẹ̀ ní. Ṣùgbọ́n wọn lọ́mọ yẹn lónìí. Àjàsọ àjàrò bí òwú aláǹtakùn èdè. Gbóyèga làwà lórúkọ mi. Ìyẹn burú afájà àlàsọ̀jù bàbá ọjọ́. Jókòó tó lọ ọ̀sán àgbẹ̀sìn àgbẹ̀kan oníṣògùn alárìnàká. Ó tó bí oṣù méjì tá a ti ń wá wọn káàkiri wọn dá wọn ti gbaṣẹ́ ìránṣẹ́. Ọ̀rọ̀ ọjọ́ mi nìyẹn. Ṣùgbọ́n kí wọ́n tó gbaṣẹ́ ìránṣẹ́ ó sàní bá a ṣèjọ rìn. Àwọn yẹn wá ń kọ lẹ́tà àwọn ń pè mí wípé ṣé ìwọ nìkan lọ̀rẹ́ Gbénga ni tí mo fi rẹ́rìn nù. Mo dẹ̀ sọ lórí ètò mo ní ìhà tí kálukú kọ sí Gbénga ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Ìhà tí èmi kọ sí ọ̀tọ̀, ìhà tí ẹlòmíì kọ sí ọ̀tọ̀, Akínmẹ́lúdùjọ ìhà tó kọ sí ọ̀tọ̀. Àìmọye àwọn èèyàn tí wọ́n jọ lájọṣepọ̀ tèmi lèmi ti sọ. Mo sì ṣèlérí pé wọ́n máa gbé wọn yàn wá ìrìn kìrìndò Gbénga Adébóyè àti àwọn ọ̀rẹ́ mi náà ẹ̀ kó tó jáde láyé. Pàtàkì inú àgbà sọ̀rọ̀sọ̀rọ̀ ńlẹ̀ yìí tí wọ́n ti di wòlíì. Ṣùgbọ́n èèyàn wá ní pé ńgbà bá di wòlíì ká wá pè wọ́n kí wọ́n sọ pé àníjọṣe mọ́. Kí ni ìrìn kìrìndò wọn pẹ̀lú Gbénga Adébóyè nígbà tó wà láyé tó jẹ́ ojú mi dá? Ẹ dárúkọ yín sà. Mo kí ẹ kú bẹ́ẹ̀ ṣe ń wo Adégbóyèga Àyẹ̀rú tẹlifíṣàn. Àtọkùnrin àtobìnrin ojú tẹ́ fi ń wò ní fọ́ o. Aláàjì Gbóyèga làwọn àfẹ́kẹ́ kọ́gbọ́n ló fi dá kínní ilẹ̀. Ohun tí wọ́n sì dálẹ̀ náà ni pé ìrìn àjò wa látẹ̀yìnwá sáwà náà ò ṣe nǹkan báyìí. Orúkọ mi ni Wòlíì Níyì Akínbọ́adé Ológbòjò. Níta yẹn fẹ́ gbọ́ náà nù tẹ́ ẹ̀ bá ti forúgbòjò ń kún. Wọn èyí tí mọ̀ pé bóyá àbọ̀jọ́ ni àbọ̀ ni àbí wọ́n lè di pátọ̀ ni torí pé nù eyín náà ń bọ̀. Náà mo ti paraku tí ó mú tí yóò tán yán kọ́lọ́n tó pè yín. À ń bọ̀ ẹ má bínú sà. Ilẹ̀ jẹ́. Bàbá. Mo pè yín sórí ètò. Àìwáyá mọ̀lẹ̀ rẹ̀ ní bá rìn. Kò sẹ́ni náà láyé. Kókó wọn máa dáyé ṣe ni o, wọn máa dáyé ṣe ni o, ọ̀rẹ́ èèyàn bá rìn. Tí wọ́n bá sì ní wèrè lè èèyàn tó gba ayé bá sá fún yóò ní wèrè ẹgbẹ́. Gbénga Adébóyè ìrìnkìrìn tó wọlé sọ fún wa lórí wọn. Abẹ̀rẹ̀ ti yín lónìí o. Mo ti ẹ̀kọ́ dúpẹ́ pé mo wà nú ẹ̀ ń tẹ́lẹ̀ pé. Mo dúpẹ́ gan-an. Mo gbọ́dọ̀. Àkọ́kọ́ ẹ̀gbọ́n mi lẹ jẹ́. Èkejì bàbá mi lẹ jẹ́. Kò ṣe é mọ̀ tú lónìí tá a wá ṣe kọ́run. Tí n bá lẹ jẹ́ bàbá ó wà láàyè kan. Tí n bá lẹ jẹ́ gbọ̀n ó wà láàyè kan. Ṣùgbọ́n ìrìn àjò èmi àti Gbénga nípa tó burú jù láyé. Mo tún jókòó jọ. Ó tó 9. Kémi gan ọmọ. Bó lẹ sì fẹ́ mọ̀. Torí tí bá ti ń bọ̀ látẹ̀kọ́ gbúrúrú. Ó ń bọ̀ sí ọmọ bí ó ṣe dé ilé tiyín. Ṣùgbọ́n tó bá ti fẹ́ ṣe àbòsí ńgbà náà kò ní yàtọ̀ náà lé yín lọ́rẹ̀ méjì. Yóò wá tọ̀ dé Ìwó road ọmọ fún wọn yà sí government house yóò sì dé government house yóò sì dé ilé Ayẹni. Èyí tó wá burú jù ni pé a travel lọ Ìlọrin. Àkọ́kọ́ Nbo. a travel Lọ́bọ. láti Ìbàdàn à ń lọ Ìlọrin. Mú un lọ tí mo sì wà ń bàdàn. Ẹ̀yin gbà náà o àwọn nǹkan kan bẹ tẹ́yìn náà máa ṣe. Tí n yẹ pè yín sí. Èlé fọ́rọ́sì mi ṣeré mo ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní ìsìnfẹ́ káyọ̀ ọgbà máa ń lọ ẹ̀ẹ́nì tẹ̀lé a ṣùgbọ́n láàárọ̀ Monday bàbá wa ní Èkó la wà ẹ ti kíkì ọkọ̀ ẹ̀ ń bọ̀ lẹ́kọ̀ọ́ lù tá a bá níbi báyìí lẹ́wà ẹ ti kíkì ọkọ̀ ẹ̀ ń bọ̀ lù ṣùgbọ́n tátà ń lọ yìí. Kí ló ṣẹlẹ̀ ńlọrin? Ní sùúrù bẹ́ẹ̀ lẹ pè mí ẹ̀ ń kánjú. Mo kánjú. Kí lẹ̀ ń kánjú. Mo fẹ́ gbọ́ ni. Nǹkan tí mo fẹ́ kẹ́ ẹ mọ̀ ni pé téèyàn bá ti gbà sí Ọlọ́run tó bá tó ń parọ́ ó ń fẹ́ àbùkù látọ̀dọ̀ èèyàn àtọ̀dọ̀ Ọlọ́run. Àjọ kú òní tòsí ilé yín
Gbẹ̀ngà Adébóyè ọwọ́ agbé mi lé ìgbà yẹn ló ṣẹ̀ṣẹ̀ ra jíìpù green báyìí 777. yọ̀dà fún mi tí wọ́n gbé kinní fóònù kan báyìí kí làbá tó gba ilé Aláàjì Gbénga làwọn olóòkan Ọlọ́run dẹ̀ ń gbọ́dọ̀ tí mò ń sọ yìí àwa opposite ilé MG Sule lóbìnrin Haúsá yẹn ń gbé ọmọ rẹ̀ 3 obìnrin èyí tọ́jọ́ ọkùnrin ọkọ tí mo lọ ilẹ̀ Haúsá Ẹ lọ yànlẹ̀ Haúsá. èmi kàn mọ yàn Ọ̀rẹ́ ẹ wá yànlẹ̀ Haúsá lẹ́ ń sọ yìí. Ẹ mọ̀ ń so. ṣe rí bí ẹ ṣe ń tì mí ẹ ní jẹ́ sòótọ́ o. Àbẹ́ wòlíì ọ̀pọ̀lọpọ̀ sòótọ́. làbádẹ́rẹ̀ ó ti ra fúra ìjọ́nà mọ̀mọ́ fúra tún wò kẹ́kọ̀ọ́ sàkó sẹ́yìn ọ̀rẹ́ mi olóògbòjò jọ ní àwọn má jiyàn tá a bá ti dán ọ̀mà kì í ní lẹ̀bọ̀ jiyàn ṣẹ́tí bá ń bá jiyàn ẹ̀fẹ́ lọ bí ẹ lọ mọ́nu wọ́n bá ṣe pọ́npọ́npọ́npọ́n wọ́n bá bóde wọ́n kẹ́rù sẹ́yìn ọkọ̀ àtọmọ kan ṣoṣo nínú àwọn 3 nínú àwọn 2 ó fi sẹ́yìn ọkọ̀ ọmọ tó fáìn lọ́mọ náà làbá gbéra gbẹ́rún Haúsá máa fáìn. tó da gbogbo ẹ̀ borí báyìí ìyá nìkan ni ọ̀dà níborí ó sì sanra lọ fáìn mọ ọmọ ilé ìdàrọ́ ọ̀la wọ́n rẹ̀ ti lé mi làbá tẹná ńgbà dé tòsí ọjọ́ lọ́ba park ó lè mi ní wá wakọ̀ kí ọmọ kó jókòó tì mí wájú. Ṣé kìí ṣe pé fẹ́ ṣe obìnrin ni ẹni jókòó wájú. ọmọ ìyá tá a lọ gbé ìyá àti àtò ń wà lẹ́yìn. à ń lọ ọ̀dọ̀ Dáńkàsímù ń lọ ní o. ìyá àti ń bẹ lẹ́yìn iṣẹ́ ẹbí wo ni ẹbí máa ṣe lẹ́yìn. ṣé bẹ́ẹ̀ mi mọ̀ ń wa mọ́tò èmi náà ya wo ló ti ń ṣẹlẹ̀ 15 ẹ jẹ́ máa kọ́gbọ́n gbogbo àṣẹ tá a ti ṣe sẹ́yìn ká tọrọ àforíjì ó burú pọ̀. kí ló Olóògbòjò àti Gbẹ̀ngà Adébóyè. la bá dé tòsí Ọ̀yọ́ lọ́ba park ó ní wàá gba mọ́tò mo sì gba mọ́tò lọ́wọ́ èmi sì ti wa mọ́tò láti 11/11/1978 Saturday lọ́wọ́ sí a bá ti ń lọ mo bá wo gíláàsì mo bá rí pé ẹni tó ti ilé oṣù lè rẹ̀ ló tó ń dìmọ̀ lẹ́yìn bá a ṣe fẹ́ wọ Ògbómọ̀ṣọ́ bá ní park a ò rí tó ṣẹlẹ̀ ní ṣẹ́sì mọ̀ pé Gbẹ̀ngà Adébóyè ò ní action ó ti ń ṣe gbogbo ẹ̀ pé bó ṣe páàkì báyìí àṣé wọ́n fẹ́ change system ni àṣẹ wọn páàkì bá nítọ̀ gbọ́n ó tú gbogbo ṣòkòtò ló ti lọ ó ní wọn bọ̀ ń tú ṣòkòtò ẹni tí ìbá tú ṣòkòtò bẹ́ẹ̀ ní rìn lọ ọ̀nà ìsàlẹ̀ káwọn èèyàn mọ́ bá lọ ibi tá a ti ń bọ̀ sọ̀rọ̀ kò sì tí ì sáyé pé bóyá wọn tànyàn pa ló bá sọ fún mi ní obìnrin ní kánsà lọ́yàn ó ní obìnrin tí ń bẹ lẹ́yìn tó ń fẹ́ ọjọ́ tó kọ́kọ́ fẹ́ bá sùn nù. èmi ọmọ òun ṣùgbọ́n tí sọ fún bó ó lóun ti máa lọ bẹ̀ pé bọ̀ tóun ò lè sùn ilé yẹn ilé àwọn arúgbó ọjọ́ ni bọ̀ ọkọ ẹni tó fẹ́ obìnrin yẹn ó tún inú yàrá obìnrin ṣe tọ́ra àjọ lọ kẹ́rù dé ìta nígbà fẹ́ mọ̀ di pé MG Sule ọmọ rí mi ọmọ rí mi ó fẹ́ gbé ọyàn sẹ́nu ló gẹ̀ẹ́tì àbí. ọfẹ oníkòwò gbé ọyàn kan sẹ́nu apá òsì gan ni lọ́ba rí i pé ní transformer ọyàn yẹn ó ti blow ọ̀là wọ́n máa fi kíní ó ti yé yín wọ́n fi kíní blọ́ọ̀kì ẹ̀ obìnrin lọ́wọ́ jẹ́ fún pé òun ní kánsà ọba ní àgbà bá dòtẹ́ẹ̀lì àmọ̀ ìyànjú ẹ̀ ló fi ní kémi ọ́ park níyà wá ti rìn lọ tí ń pé kí n sáré ti ń sọ fún mi pé oníkànsà jẹ́ kọ́ ọmọ wọn bọ́ sẹ́yìn kó mọ́ bá lùsì kí ló ń gbé lọ lọ́rin fún. yóò tó gbẹ́ lómi ni. irọ́ o ìyá lọ fẹ́ gbé ó fi ọmọ gáìdì ni èmi tó wá ti ọmọ sí lóò pé sọ̀rọ̀ èmi náà gbádùn níbẹ̀ o. sọmọ náà sóbìnrin lọmọ náà. obìnrin ọmọ ọfàn ìyá lọkọ̀ kan sára tó yà ni. ayé ti ń bàjẹ́ ti pẹ́ o. ayé tó tún ti bàjẹ́ ti pẹ́ sẹ́yìn nígbà tá a fi dé pé kẹ́nẹ́ mo ti rí tí Gbẹ̀ngà ti ń ṣiṣẹ́ ìyanu lẹ́yìn. pẹ̀lú ọmọ yẹn. àti iṣẹ́ abẹ. ọmọ. ṣe àpé mi mọ̀ ń wa mọ́tò ọkọ̀ tó tó. ìyá tó ní kíní ń kọ́ mo ní ẹgbẹ́. ọ̀dọ̀ mi ló jókòó sí wájú. sọ́sùn ni. ó ṣe sùn òun ò lè rí nǹkan kan ṣe àpé gíláàsì tó wà ní ọkọ̀ láàrin ní ó rí tẹ̀yìn mo wá rí sẹ́ẹ̀tì ẹ̀ mo sàn gbọ́ Gbẹ̀ngà sí òsì kọjá mi lóhùn. ìyá òfurá ni. pé nǹkan kan tẹ̀ mo ti lẹ́yìn. yín mísíkì sókè ẹ pé o lè ní mẹ́sì o lè tọ̀ atrocity ayérayé. o lè ní mẹ́sì o lè tọ̀. lórí àpáta. bẹ́ẹ̀ ni mo ti mọ̀ pé e ti ń ṣe nǹkan mo ti rí inú gíláàsì èmi náà wá òkè èmi ló gbé àlòkù fún kémi ọ̀sìn ọ lọ
ìgbà tá ìwò Ògbómọ̀ṣọ́ aago 9 ti lù kíní fóònù ẹ̀ tó gbé ó pèpè kan lọ́ba ní kí n já lọ Olúgbọ̀n hòtẹ́ẹ̀lì l'Ógbómọ̀ṣọ́ tẹ́ ẹ bá ti dé Ògbómọ̀ṣọ́ kẹ́ ẹ lè mọ̀ tẹ́ ẹ bá dé Ògbómọ̀ṣọ́ apá òsì tí wọ́n lọ sí express síhun títí tó lọ já express síhun bàbá ti yàtọ̀ ẹ̀rìn díẹ̀ kàṣà ẹ̀ tún yàrá pé òsì ẹ̀ ti rí láti títì ọ̀nà méjì wọ́n ṣe sí ìkan wà tó tóbi ìkan wà tó jẹ́ bíi 3 story bá a ṣe ń débẹ̀ lóru ṣé yàrá wa lọ́wà ọba ni òun búkù èmi àti àlòkù tí wọ́n lẹ blọọkù mọ́ láyé àti palesta àti mo ti rí. kílẹ̀ àfàlù ṣé ẹ máa sọ̀rọ̀ yín bọ̀. o lè rí bẹ́ẹ̀ ṣe o lè rìn bó ti wá sọ yòówù wá ní ẹ á ṣe fàájì ìbọn lọ́tìjọ ní á. Ọlọ́run ìrìn àjò tá a rìn àní ní ìdátọrọ ìdájí màtọ́ Ọlọ́run ti dájí àlàfi rí ní tá a ṣe ṣe. nígbà tí ó pé ìṣẹ́jú 5 ọmọ yẹn wọ́n á rí pé àlàyé sẹ́rí Gbénga Adébóyè ọpọlọ ọ̀run orí rẹ o wọ́n wá ní ọmọ yẹn kan nìkan kọ́ lọ jókòó níbi tí wọ́n ti ń ta oúnjẹ kó béèrè gbóhùn tó fẹ́ kí ìyá àwọn ó jókòó tèmi nígbà Ọlọ́run ó mú gbogbo àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ ti dé nẹ́sàn bá ya fọ́tò ìta. dákọ̀ bíi mélòó kan nu sọ̀rọ̀sọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ tó tẹ́ máa ń wò tó ń. Sakora wọ́n lè mọ rántí pé ọjọ́ báyìí ni. Sakora àwọn kan ti kú. l'Ógbómọ̀ṣọ́. bẹ́ẹ̀ ni Sakora lè mọ tí mo sọ yìí Wálé Lawal Ògbómọ̀ṣọ́ òun ló dúró èmi ọ̀rọ̀ pé òun àti Gbénga ti jọ wà lẹ́kọ̀ọ́ tó ti plan fún pé ibi tá a sùn nù Wálé Lawal yìí kan náà kì í ṣe Wálé promo kì í ṣe Wálé Kúndùròyìn so nígbà tí mo á rí i pé sẹ́mi ní lùsì èmi Ìṣọ̀lá Ológbòdì náà sì Gbénga bí ṣe ń bá àwọn èèyàn sọ mọ́ á pọ́n àbí méjì ẹ̀pẹ́ ẹ̀yà fọ́tò mi mọ́ ilẹ̀kùn ti ṣú ẹlọ́yà mẹ́rin mọ́kànlá bọ́ máa ń mú ní ibi ìyọ́dà lónìí ní kí ló dé mo ní àwọn tọ́gì ti dé ta wọ́n pa ọ́ báyìí yàrá Gbénga gan mo gbé lọ tèmi náà fi ṣe tèmi dúmi tálẹ́ wá ṣe ń bẹ̀ ọmọ ni ó ti sọmọ nínú mọ́tò ẹ̀yin lọ sọmọ nù yàrá mo gbé ká wà ńgbà yẹn. ó báwọn èèyàn ya fọ́tò gbogbo wọn ní ẹ̀dì mọ́ l'Ógbómọ̀ṣọ́ kò sí ọpọlọ tí ò wúlò lẹ́yìn ọ̀bá máa lò ní. nígbà wá ṣe tán lọ́wọ́ ní ìyàwó sùn pẹ̀lú mi mo ní ṣe bọ́ sọ pé káńsà ń bẹ̀mẹ̀ mo ní wọ́n sì ti sọ fíṣà mi pé kí n má bọ̀ jáde. ṣé káńsà ti wọ̀ mẹ́ lóòótọ́. ọ wà bẹ́ẹ̀ ó sọ lójú ọmọbìnrin tí yẹn ń sunkún. ààyè wo ni ọmọ yẹn obìnrin yẹn wà torí yóò fi yẹ pé nǹkan kan ti ń ṣẹlẹ̀ pẹ̀lú ọmọ àwọn. ṣé ẹ rí ọmọbìnrin kò tí ì gbọ́n. àwùjọ àmọ́ tètè bímọ náà ni. nítorí pé tí mo rò ní pé kò tí ì gbọ́n wọ́n fi ń ṣiṣẹ́ owó nígbà tọkọ wà déédéé mọ́ lọ́rẹ̀ méjì. wọ́n taari ẹ̀ sí wọ́n sì gbowó. òun ṣe tiẹ̀ èmi wá ní kí n jẹ́ dráìfà ọ̀fẹ́ èmi náà bàbá sì jọ kó nǹkan kájọ kó. ṣé Gbénga mọ̀ pé ó ṣe. nígbà tí àyè parí ẹ̀ tán ń fi ẹsẹ̀ gbálẹ̀kùn rẹ̀ gbá ó tún tàfẹ́ lòmí ìjọ náà ọmọ òun nǹkan burúkú ni o ọlọ́mọdé ọ̀sẹ̀lẹ̀ sí amọ́ òun. àdúpẹ́ nítorí pé ìrìnkèrè lò ìrìn àjò ẹ̀dá pẹ̀lú ẹ̀dá. èyí tá a fẹ́ gbọ́ lónìí nínú ó tó mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n o. mọ̀ ń bọ̀ kì í kọ́ ẹ̀yìn ètí ìdúró. ọjọ́ ọ̀bọ̀ ń bọ̀ o. ìrìn àjò ẹ̀dá sí ẹ̀dá nǹkan kan máa ṣẹlẹ̀ nígbà tí èèyàn gbọ́n ìrìn àjò ẹ̀dá sẹ̀dá ìṣẹ̀lẹ̀ ó máa ṣẹlẹ̀ nígbà tí òye ayé ò tí ì yéèyàn tó yẹ pé bí èèyàn bá dánrù rẹ̀ wò nírú táìmù tí ojú tún là sí ó lè já sẹ́wọ̀n. yóò já sí ni kì í sóòlì. ọ̀rọ̀ Gbénga ẹjọ́ wà tipẹ́ àwa náà jọ wà tipẹ́ mọ̀ sùn. ẹ̀yin ṣáájú mi ẹ̀yin jọ lọ skul ẹ̀yin ṣáájú mi ẹjọ́ máa ń ṣoògùn. ẹni sọ̀rọ̀ ẹfi bẹ́ẹ̀ lẹ́kọ̀ọ́ kan yín mo ti tó gbọ́ àṣírí ìrìn fàyè ṣùgbọ́n kí ni ìrìn lóyún mi kò yẹ kó mọ lẹ́yọ̀ kan. a lọ ṣoògùn l'Ákúrẹ́. ẹgbọ́n mọ wòlíì ní. wọ́n fẹ́ fún ní award ní radio vision l'Ákúrẹ́. ó wá àwa lọ church sí èsì tábàlẹ̀ Olúgbòde ni àwa máa ń lọ. a lọ church tó bá dẹ̀ ti dé yóò páàkì sí ilé ọ̀dọ̀ mi ní ilé Ayẹni Yemẹtu yóò wá rin ẹsẹ̀ lọ sí KS Motel lọ́lọ́ máa mú tí ń bẹ̀ ṣùgbọ́n tí ó ṣe tó máa ń burú jù ni pé yóò fi ọkọ̀ yẹn dí ẹnu ọ̀nà bàbá wa Ayẹni tá a rẹ́ǹtì lé lọ́wọ́ ẹ̀. yóò páàkì síbi bàbá. lọ́dọ̀ bàbá Ayẹni lọ́dọ̀ bàbá kí wọ́n lè mọ̀ kọ́ wá bàdàn
sáyẹn pé gbogbo nǹkan rẹ̀ bí áńgẹ́lì bí ikọ́ fàjà bí kí gbogbo ọ̀sán ọ páàkì sí ibi ọ̀nà méjì lọ́wọ́ ilé ayé ní Yemẹtu ńbàdàn pẹ́ntì bá ń gbọ́ ń lu èbò tí ń gbọ́ káàkiri àgbáyé ilé bàbá Rashana ní Yemẹtu ibi tí bàbá ọgbà wọlé bíríìjì tó wà kẹ́ tó wọlé bàbá lọ Gbénga wà á díbẹ̀ tí máa bí a ní bàbá bí dàrẹ́tọ̀ ní a ní Nigeria trophy Nigerian brewery Iléṣà mo blọọkì wọn ni ká lè bá àpọ̀tí fún wa mo trophy á lọ fún gbogbo nǹkan náà lọ́sàlẹ̀ oògùn bọ̀lẹ̀ ti lọ sí. lọ́ba blọọkì ibẹ̀ wọ́n wá kọrí sí KS Motel ní wọn lọ náwó ní Mutí àwa bá ti chọ́ọ̀chì dé agbọ́kọ̀ wọlé bàbá dẹ̀ ní St Paul Anglican Church ni bàbá Ayẹni ń lọ ń Yemẹtu bàbá dẹ̀ ń lo Rolls Royce ọkọ̀ tó nílẹ̀kùn mẹ́ta ń bí tó gùn tọ́gọ̀ bànàkà. bàbá bá dé okùn kí wọ́n wọlé ni wọ́n bá ń pariwo àwa sì ń jẹun lọ́lọ́kè mi tí bó ti mọ ibi tọ́ wà o ìyàwó mi ò sáré gún ìyàn kókó rẹ̀ lẹ́ni tọ́rọ́ láìkí ẹ̀ pọ̀ lọ́ba ní bàbá ní mọ̀ ń pariwo àwọn dráìvà bàbá ní ń pariwo ń sáré bàbá kàn bọ́ lẹ́nu ọkọ̀ ni bàbá bá ń bá lọ bá Gbénga mo sá eré lọ́ba ó ní tí bàbá yàn bá ti fún wa lówó epo tá a fi lọ Àkúrẹ́. tí òun lọrin lákùrẹ́ ni àbí lọrin. Àkúrẹ́ mọ́ òun ò ní gbọ́kọ̀ tó. sákùrẹ́ ni àbí lọrin. Àkúrẹ́ la ti fẹ́ lọ gbà wọ́ọ̀dù rédíò fíṣàn ó dẹ̀ fẹ́ sóògùn mọ́. níbo. ìlú kan ń bẹ ní ata Àkúrẹ́ téèyàn bá ń lọ ọ̀nà òwò. kí ló dé tẹ̀ ń wá wà kú wà ká. òun ní kò ní sọ fún yẹn ti dénú ọkọ̀ tó sọ bí tá à ń lọ. mo sá bẹ́ẹ̀ a gbé ọtí lọ láti KS Motel ó kọtí báyìí síbí mo sì kọtí rè ó tún gbé kan lọ́wọ́ ẹ̀ lábàá ti ní kí náà ní pariwo polówó rẹ̀ Gbénga Adébóyè màá ní sẹ́mi wàá jẹ́ àlàáṣà rẹ̀ tá a fi délé ńgbà àdọ̀dọ̀ bàbá ní ṣé mo ṣe ọ́ ni ọ́ dẹ̀ mọ̀ pé mo láìkí bàbá rẹ̀ aṣábẹ̀bẹ̀ wọ́n sá lọ gbé mọ́tò. tó ẹ kí wọ́n fọlọ́pàá mú yín. wọ́n mú sọ̀rọ̀. ẹ̀kọ́ ẹ̀ wọ́n mú yín sọ̀rọ̀ kọjá àbáwí. bàbá àpèsè pa nígbà náà àkọjá àbáwí o ta ni ó mú wọ̀ gan-an ẹ̀gbọ́n mi bàbá dá wà lálẹ́ because ayé fẹ́ rí wa wọ́n máa ń bìlì pé à ń pàfọ́ọ̀mù bíi tíátà ni. labá kíkì ọkọ̀ ọ̀dì Àkúrẹ́ aago méjì ni wọ́n fẹ́ fún wa ní àwọ́ọ̀dù o gbogbo wàhálà ìyá ìpò Ìbàdàn àwa kọjá Ìkirè àti adébí odò Ìkirè o Gbénga bá ní àṣejì rẹ Gbénga bá ní ẹ̀mí òun sọ pé ká bu omi lọ́wọ́ tọ́ra lọ sóògùn mọ́ ni àwọ́ọ̀dù lọ sọ fún mi pé à ń lọ gbà nígbà ó sì jẹ́ pólógòjì lèmi náà èmi gan ọ̀gbádùn tó ẹni tí ń bá mi ń sọ̀rọ̀ wèrè méjì pàdé ni èmi gangan níyì Akínbádé ní dísìn náà bá ṣe ń ṣe wòlíì ẹgbẹ́yàn bá tọ́ mi yọ̀bọ̀ lọ́n lé labá kíkì ọkọ̀ ó ti gbọ́n èmi mọ wakọ̀ láti Ìkirè alọ́ bomi lódò kí láà fomi ṣe ọjà ìwé bíi mẹ́ta ó ti bọ́ ní òkè ní àṣàǹṣà eré ọ̀nà dẹ̀ dáńgbà náà eré ńgbà fi dé Àkúrẹ́ ní ètò 5. wọ́n ti ṣètò tán. wọ́n bẹ̀rẹ̀ rédíò fíṣàn yẹn la kọ́ yà tẹ́yẹ̀ bá fẹ́ wọ junction Àkúrẹ́ báyìí ẹ̀ yà lápòsì a sì máa lọ nígbà tó ní wọ́n pariwo máa ṣe fún wa ní tí wọ́n fún wa tán Gbénga bá ní oògùn máa la wá ṣe o à ń jí lọ́bẹ̀ láàárọ̀ la níbi àti ń ṣe kiri ló ti rán wọn yán o ọkọ̀ kan lọ́lọ́ lóòdù yán wá o àṣọ ti sọ fún wa lọ́hùn pé oníyán tí wọ́n ta yán ẹni yẹn ló kọ àjẹyàn àṣewẹ̀ ńgbà lè ọmọ láàárọ̀ Monday. ìgbésí ayé tẹsán ń lò bíi kẹsà para yín ni. tàjọ ń lò sẹ́yìn náà ló ń gbà náà. ẹ̀jẹ̀ tó ti èmi ń bèrè tí ni. bẹ́ẹ̀ ni à ń lò bí ká para a bìlí pé kò sí tí ó ṣe wá. àwọn ńgbà débi tá a ti ṣògùn mọ́ àṣé bàbá tí ó ní oògùn yẹn òun nìkan Gbénga ní kọ́ bó ṣètò ńgbà wà dọ̀hùn ní nǹkan bíi aago 9 láàárọ̀ 5:30 la jí tó sí ọ̀wọ̀ báyìí ọ̀wọ̀ táwọn tá a bá lọ akọjá yunifásitì kan lápò òsì ààyè orúkọ gbogbo kìnìyàn tó rẹ̀ náà mọ gbogbo bẹ́ẹ̀. ẹ mọ gbogbo bẹ́ẹ̀ mọ̀ pé nígbà tẹ́ ẹ mọ̀ tán èmi náà mọ̀ kàn ṣe rí bí bàbá ń ṣe bóde báyìí
bàbá mi máa fa ẹran jáde ọba so ọba ní kí Gbénga ó so oògùn yẹn mọ́rùn ọba gbébọn fún Gbénga Gbénga bá ní ẹ lè tẹ̀sí ẹ̀ lára mi ara ọ̀rẹ́ mi ni bàbá rẹ̀ tẹ́ ń wò yẹn olóògùn ni ìyẹn wọ èmi ní náwó sí àwọn méjì péré la lọ ṣáínà ẹ mọ̀ ọ́n pé báyìí ẹ fẹ́ gbọ́ ni lórí torí àkókò lè ẹbọ bàbá ni. ṣe rí bí bàbá ń ṣe gbé bàbá ìpè mo ní ẹni sùúrù mo ní kò ní í ṣiṣẹ́ mo ní ṣùgbọ́n ẹni sùúrù òríjínà àtọrùn yìí ẹ fún un tẹ́ ẹ bá jẹ́ ń gbé sọ́rùn èyí tẹ́ ẹ ṣe fún Gbénga kẹ́yìn ò gbé sọ́rùn kémi ọ̀kọ́kọ́ yìnbọn fún yín Gbénga bá ní ó ní ṣe báwọn ó ní ṣe báwọn ọ̀fẹ́ kí n jẹ́ èèyàn láyé nu oògùn bá 1 million lọ́sàn-án gbà náà ẹ̀mẹ́ta lọ́sàn-án nígbà tó wó níyì 1 million ọ̀rọ̀ 1997 ni mò ń sọ yìí 1997 ilé gbàgbé torí ọdún kejì tí ó ti ìlú èbòdì ni ó máa ń wọ́gùn mọ́ kíni o àtúnlọ́sẹ̀ kan lọ́yọ̀ tó yíwọ́ o wọ́n bá gbé kíní bàbá mi bá ní òun ò lè fi tọrùn òun lẹ̀ ètò òsè fún yín ó kàn dìde mo sì fọtí fún bàbá yẹn ọ̀nà lóògùn mo ní oògùn owó bàbá eléyìí ní wọ́n ti gba 1 million ó rí búlọ́ọ̀kù tó tí a já búlọ́ọ̀kù lẹ́lọ́kan tí wọ́n fẹ́ mẹ́kọ́lé tuntun nínú oko tá a wáyìí owó rẹ̀ ni wọ́n fi ń kọ́lé wọ́n ti bá ilé débì kan Gbénga bá ní mo ti bògùn òun jẹ́ mo kàn bọ́ kínní lọ́rùn bàbá ni torí ìgbà tí mo fún bàbá yẹn àgbàlagbà mo kàn gbé gbogbo ìgbà ọyá jẹ́ fún wọn bá àṣewọ́ ọlọ́pàá mi wọ́n ti lójú ọtí tí àtà àti yó àtúnra sinapu méje la kó lọ wọn láfi kan bọ kínní kan bí wọ́n ṣe ń pè kínní kan èmi ti ń jù ú ní ọkọ̀ eré burúkú náà bàbá ń sákò lánàá àwọn eléyìí tí mo bá fara balẹ̀ ìjọ náà wọn bá pa mí. ǹjẹ́ ẹ mú oògùn òrìjínà àti bàbá àti èyí tí wọ́n ṣe tí ọlọ́run jẹ́ yìnbọn para yín. a fi kọ́ igi àwọn bàbá yẹn ti sá lọ torí mi bá wọn ọdẹ ṣe ní ìrọ̀jú. mo lè ti fi kọ́gi. níbẹ̀ náà ni mo wá gba ìbọn àwọn ọmọ kan wà níbẹ̀ tí wọ́n láyà tá a ti fún lówó ńgbà tí àwọn bàbá yẹn náà lọ pípíà Gbénga já fún ọyá ẹ̀yìn sí èyí tí bàbá yẹn ṣe òrìjínà tọrùn rẹ̀ ìbọn ọ̀bá nǹkankan. tòǹdó àwa tó mú èyí tó ṣe fún Gbénga igi fọkànì tó ya báyìí Gbénga ni ìkọ̀sọ́pọ̀ ń kú ọ̀bá ti kú màá kàn lọ sọ fún ìyàwó rẹ̀ ń lé pé ìjẹkújẹ lọ́ba ayé rẹ̀ jẹ́ tí ó sì ṣe lọ́sàn-án ẹ wo ìrìn àjò káàrin. ọlọ́run ò ṣe kí lẹ̀ ń wá káàkiri ẹ̀yin ọ̀dọ́ Olúwa ni olùṣọ́ àgùntàn mi èmi kì yóò ṣàlàyé omi ìlú ẹ̀ ń bá ọkọ̀ ojúṣe omi lọ́dún ń dákọ́rọ́ àwọn tó kà mí lára omi lọ́sọ̀pọ̀ ọ̀nà òdodo tó orúkọ rẹ̀ bí èmi tìlẹ́ náà ní àárín àfojúfojì ojú ti kú èmi kì í bẹ̀rù torí pé Olúwa wà pẹ̀lú mi ibi mo fẹ́ wọ́n fàyọ̀ mi ni Olúwa wà pẹ̀lú mi ṣùgbọ́n torí pé tẹ́ ẹ bá ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ìgbésí ayé àjàgbára káyé mọ̀ mú mi kí wọ́n má rí mi ṣe lóṣù nígbà wàhálà ṣebí gbàdúrà ọba gbà bó o lo oògùn ọmọ ẹ̀yìn tí yìí ebi kò tí mọ̀ wà náà ọ̀dọ̀ rẹ̀ kò sì máa ń lọ́nà abẹ olùdarí ọmọ darí yẹn síbi tí ò ti ní rí wàhálà rí jàǹbá ṣùgbọ́n kò sí ẹnikẹ́ni náà láyé kò sí tá a lè fi owó ṣe o ẹṣin ó sì yan lágódóńgbó màálùú ó sì yan lẹ́gbọ̀rọ̀ ìyàwó ọ̀nà sì yan níbo ọmọdé bẹ́ẹ̀ ọba tí a bá lọ yóò jẹ́kọ̀ọ́ fún àwọn tí ń bọ̀ wípé tọ́mẹ́kẹ́ bá ń fi gbogbo àwágbára ikú bẹ́ẹ̀ ẹ bá ní sọ sára kan sí kí káfíńdọ̀. ṣé kí n tún sọ mí ní kí n báwọn èèyàn sọ. míì ní kólóbó kan àwọn èèyàn gbádùn ètò yìí ẹ mọ̀ pé àti pé tó dẹ̀ jẹ́ mọ́rọ̀ Gbénga àwọn fẹ́ mọ̀ pẹ̀lú mọ́sẹ̀ bẹ̀rẹ̀ ìrìn àjò pẹ̀lú ẹnì kọ̀ọ̀kan. mo lè sọ 70. ẹ̀jẹ̀ sáré gbọ́kàn láàrin ìṣẹ́jú mẹ́rin. mo lè sọ 70. láàrin ìṣẹ́jú mẹ́rin gẹ́gẹ́ bí alọ sẹ́yìn. Ọ̀yọ́ ọjọ́ kan àwa dé Fìdítì ìyá kan arúgbó ni o kì í sarúgbó náà o ṣe pé mi náà ní òṣìṣẹ́ lórí wọn bá pé grandpa wọn pè mí àwa dé Fìdítì old road tí wọ́n ti máa ń ta kí ni Gbénga bá páàkì lójijì ó ní ẹ̀mí Ọlọ́run sọ fún mi pé kí wọ́n bá ya yẹn sùn. ṣé wòlíì ni sẹ́yìn ṣe wòlíì Gbénga o gbogbo tí èèyàn bá fi jẹ́ agbára látọ̀dọ̀ Ọlọ́run ìní Gbénga bẹ́ẹ̀ lèmi náà Gbénga bá ní
a ti kọjá iwájú Fìdítì grammar school ní ilé gbàgbé lọ́dún náà chọ́ọ̀chì kan ń bẹ lápò òsì ó gùn báyìí ló fẹ́ tóbi jù ọba a ní kó wọ́n bá ìyá yẹn sùn mo ní ṣó lórí títì torí tá à ń lọ ṣe ní ọ̀nà ọba ní ọ páàkì ní ọkàn ju kọ́kọ́rọ́ sí mi ọba náà lọ́ba yá yẹn ọba ń tú pọ́ọ̀sì ọba ń kó owó fún yàrá ṣe rí bó ṣe kó fún yàrá tán ó ti gbà pé òun ju kí ìsinmi wọ́n bá sọ fún yàrá pé ọkùnrin ní olúwa ní kò wọ́n bá yín sùn èmi lọ́nà wọ́ sí ìyá bá ní sọ ọ lè bá yàrá rẹ̀ sùn mo ní kẹ́ ẹ tó ṣépè ẹ pè padà ọkọ̀ òun ò lè kú omi tọ́wà o òun náà sì lè lọ ibì kankan ó ní ẹ nítorí sọnù o mọ̀kàn fòdàn ni ọlọ́run òjì mọ́tò ọ̀pá mi tírélà ìwọ̀n ibi gáràjì kan ń bẹ tá a bá kọjá gáràjì lákàn ṣọ́ọ̀ṣì bí mo ṣe fònà báyìí òun náà ní kó wọ́n fọ̀nà ọ̀kadà ò tí ì sí nígbà náà kẹ̀kẹ́ arúgbó kan báyìí ní ń bọ̀ ọkàn ṣubú láàrin títì bẹ́ẹ̀ ni ká ní tírélà yẹn ò dúró ikú ni. sẹ́yìn rí ìyá ìyá ó fẹ́ já mi lẹ̀ ibi tí ń lọ kọ̀ jẹ́wọ́ fún wa pé a kàn lọ ṣe fàájì lọ́yọ̀ọ́ àṣọ́gun ọ̀bọ náà ni apàpà tó lọ bẹ́ẹ̀. kí lẹ̀ ń wá káàkiri. kò ní sọ bí tí ń lọ fún yẹn. bọ̀dù ìyá yẹn ṣe ó fẹ́ kẹ́ bẹ́sẹ̀ ọkàn sọ bá ní. ó fẹ́ já èmi lẹ̀ kó lè bá a lọ ó ní ìrìn tó ṣẹlẹ̀ lákùrẹ́. kọ́mọ jẹ́ pé ó tún gbé ó tún dín lọ láti máa gbà. apàpà tó lọ ọbẹ̀ tó sí bí wọ́n ti ń sọṣẹ lọ́yọ̀ọ́ ni àsìkò yìí ètò níta ẹni sọ ni mo sọ pé ṣé ẹ rí ìrìn àjò tí èmi Gbénga rìn kò ní sọ fún yín o ọ̀rẹ́ mi ti máa darí ẹ̀ òun ó ti to iṣẹ́ ọmọ kan bẹ tí máa ń sọ èdè pẹ̀lú ẹ̀gbọ́n náà ní ọ̀ràn lọ yọ̀ràn bọ̀ yọ̀ràn lọ ìjọ tí ọba wa lọ èmi náà a ní olóògbòdò ogun tí ọba ti mú ọ kò lè mọ òun so èmi ni ó ti wájú ìyá yẹn wá pè é ìyá yẹn pé oníká fóònù padà lẹ́yìn ìgbà tí kẹ̀kẹ́ yẹn ò tọ́kadà tí ò ṣe lè ṣe ó wá padà ìyá yẹn wá ní ọ̀lẹ́mìí gígùn ṣùgbọ́n ológo ìjọ yẹn ní kú rẹ fi dùn mí tá a bá ti ní kinní kan bá ti ní ọ̀lẹ́mìí gígùn á ní ìran wa bá rẹ ní ọ̀lẹ́mìí gígùn yóò tó gbánú ara ẹ̀ báyìí yóò mọ gbá gidi ní o. ṣé nǹkan bẹ́ẹ̀ ni. tó lè mú nǹkan láìsí nǹkan ni tó bá dago kun òun. nǹkan wà nù tẹ́ náà báwọn. èmi ìsọ̀lá sókè bí ẹ sọ̀rọ̀ lẹ́yìn Jésù. àlékún tó dásìkò tẹ gba Jésù. kò sí o gbogbo àwọn tí mo bá rìn tẹ́ máìlála lókè rẹ mọ wọ́n ní ti ẹgbẹ́ mi ò sí. ṣùgbọ́n nǹkan kan bẹ́ẹ̀ nu Gbénga tí máa gbà. kò kéé ṣe wọ́n ní ó lé sùnú ilé gbogbo nǹkan burúkú ló nínú ilé ṣùgbọ́n wọ́n wá nífẹ̀ẹ́. ìfẹ́ tó ní dáa ṣe wá rí nǹkan kan tí mo rí ni pé ọ̀tọ̀ lẹ̀sìn ọ̀tọ̀ lẹ́ni tọ́lọ́run bá ránṣẹ́ tí Gbénga bá dúró báyìí tó bá ní òun fẹ́ mọ bí wọ́n ṣe ń sọ French yóò sì máa sọ nìsín. tó bá ti lè tẹ́wọ́ báyìí tó bá tutọ́ sọ́wọ́ tó tu sọ́wọ́ sí tó bá ṣe báyìí yóò wá kéwú yóò wá sọ kiri gbogbo àwọn kérúbù táwọn kérúbù yẹn lè máa mọ̀ ṣe pé kéwú àná kérúbù náà yóò dẹ̀ mú báírò yóò ṣe máa kọ́ ni bí ṣe kọ́ rè á ní wọ́n ti ń pè sí ìlétí o tó bá kà á yóò wá ní ẹ̀tẹ̀lé lọ́dọ̀ ẹni tó mọ kéwú yóò wá kà fún ọ bó ṣe kọ́ ń lẹ́ẹ̀bà o. tó olóyè ní Akínbádé Ológbòjò wòlíì ní Akínbádé Ológbòjò. ògo ni fọ́lọ́run. ìjọ yóò ní bàjẹ́. àmín Jésù. wọ́n bínú pé a gbé wá sí orí ètò yìí. nítorí a gbé wá ọ̀rẹ́ yín ní Gbénga ọ̀rẹ́ mi ṣùgbọ́n àti kálukú kọ síra wọn ọ̀tọ̀ọ̀tọ̀ ni pé mo tẹ̀ pé yín tẹ̀ dìde lónìí ọjọ́ Jímọ̀ là ń gba ohun yìí lẹ̀ orí òkè àwọn èèyàn ti pọ̀ ńbẹ̀ tí wọ́n ń retí ẹ dákun ẹ má bínú bó ti jẹ́ pé ọ̀rọ̀ yẹn jẹ́ yín lógún nínú ìrìn àjò wípé gbogbo ẹni tí nǹkan bá ń ṣe tàbí tí ó nílò àdúrà tí Ọlọ́run ń gbalẹ̀ lórí òkè yìí ẹni Ọlọ́run bàbá lórí òkè Ọlọ́run bẹ́ẹ̀ yẹn fi róòmù gbé omi lọ sí orí òkè gbàdúrà àti ọgbà ànọ́gbà bẹ́ẹ̀ yẹn sì fi. gẹ́gẹ́ bí ọ̀rọ̀ yìí sà Ọlọ́run ọ̀mẹ ti ń kánjú. bẹ́ẹ̀ fi kòròǹdodo gbé omi lọ àdúrà àti ọgbà ànọ́gbà ọlọ́gbàdúrà gbogbo wa ẹ dárúkọ yín lẹ́ẹ̀kan sí kẹ́ẹ̀ tó dìde.
tó bá yẹ pé ká pè níta yé olóyè níyì Akínbọ́ládé, ṣùgbọ́n ní ìsìn lásìkò yìí wòlíì níyì Akínbọ́ládé Ológbòjò ní orí òkè Kòsẹ́ǹtì ní Arọ̀rọ̀ Ìrọ́jú. tó ẹ ṣeun títí ìgbà mi tẹ́ tó máa gbádùn wa ẹ máa fi lè ṣàgbéjì ara lọ ó dàbọ̀.